So Yoruba, we should stop complaining because we need to protest. We need to come out and protest. Igbo are disrespecting our institution, they disrespect our traditional ruler, they disrespect all our headers. And they can't take it in their own space. Therefore, we must not fold our hand. I just have to tell everybody this. This protest, Igbo must go, and the scrap of the unitary system is a must, and it's coming, and it's going to be loud. It's going to, whoever that want to die should go and die. It's in our space. This is our heritage. This is the land our father fought for. And we will not allow anybody, no matter how many acres of land you buy, it is our land. Ooh. And your land, your purchased land have expired time. Okay. Therefore, you cannot claim ownership. So, thank you, Madam Ajoke, for sir. Let me just quickly say this. I appreciate you, sir, Baba Omega. But you know, we need to be very careful so that we don't play into the hands of the enemies. We are still within the context of Nigeria, and asking for the expulsion of any ethnicities within our space. We can make statements like that, but we need to be very, very careful of the diplomatic consequences of how they are going to twist it. You know, we live in a place where people are naturally very, very manipulative already. So I support that the end should come against the unitary system of government. But the issue of saying any ethnicities must be forced out of our space cannot be. I don't think that is okay. Now, Rudolph, let me ask you a question. We come to Abuja, we go to Lagos and Port Harcourt, and we claim that we are Zendibo of so place. Now, if a Yoruba man comes to Alibo and says he's a Basoru, the Oba, we're not going to like it. We won't take kindly to that. Or if an outside person comes and says he's the Sadano of Ndausa in Kano, in Enugu or Oka, we won't like it. So why are we not behaving the way that will also lead to harmony in this country? We're the ones causing the problem, okay? Now, I mean, just think about it. So my view, like I said, is I don't think we need all those. Yes, we have all those kind of people in Abuja, but I don't get involved. I don't interface with them. I don't believe in all those, yes. Mm-hmm. So what should, as a media consultant, if Ohaneze Ndibo or whatever group comes to you and says, help us figure out how do we pull back, how do we solve this issue that is a line of conflict with other people, what will you suggest? Well, I think people are doing this for pecuniary reasons, because now this reminds me, there's a guy, during that election in remember last year's election, there's a guy Ndibo in Ajayo State. Yeah. You remember that guy? That guy that was talking and saying that, we're going to do this. That guy is still in the cooler. Yes. Now nobody's going for him. The guy is there. So because these guys begin to arrogate powers to themselves that they don't have. But is it right that he's still locked up? No, that's a different issue. But what I'm saying is, it's that Ndibo title that he has arrogated to himself that made him to be talking as if he owned Lagos. You're in another man's land, for Christ's sake, if you know what I'm saying. So, but he's still being locked up is a different issue. And I think that, I don't know whether he has the right lawyers and human rights who should get involved and all that, but it's just to let you know that once you're outside of your territory, that's why you have. So, Yoruba, we should stop complaining because we need to protest. We need to come out and protest. Igbo are disrespecting our institution, they disrespect our traditional ruler, they disrespect all our headers. And they can't take it in their own space. Therefore, we must not fold our hand. I just have to tell everybody this. This protest, Igbo must go, and the scrap of the unitary system is a must, and it's coming, and it's going to be loud. It's going to, whoever that want to die should go and die. It's in our space. This is our heritage. This is the land our father fought for. And we will not allow anybody, no matter how many acres of land you buy, it is our land. And your land, your purchased land have expired time.
Therefore, you cannot claim ownership. So thank you, Madam Ajoke, for mo kíwa gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ tí ń gbọ́ mi àbí tẹ́ tí ń wò mí. Orúkọ tèmi ò yí padà rárá. Yèyé dára kòwé kó ó mò ń jẹ́. Ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ sẹ́. Ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀. Kájá dúró, kẹ́kùn dúró, ká wá fi ìlú ẹkùn ká fi lájá lọ́wọ́. Ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀. Ohun tí mo mọ̀ ni wípé ta lajá, ta lẹkùn. Ìran bàbá tèmi kì í ṣe ajá. Ẹkùn ni àwa torí pé ìran ọmọ aládé ni wá. Èèyàn kì í sì kéré nídìí nǹkan ẹ̀. Àbí kò yé yín? Yo. Adánitán ti dánitán ká tún ní dá tó wọlé dé. Òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Bí Nàìjíríà bá ṣe jẹ́ bó ṣe fọ́ọ̀sì wa forcefully tó ń pè wá ní one Nàìjíríà. But nísìnyí ó ti jọ ń yé everybody wa wípé kò sí nǹkan tó ń jẹ́ one Nàìjíríà. Irọ́ lásán ni. Ẹ̀tàn jẹ́ àwọn politicians ni láti lè máa lo ìwọ àti èmi àti gbogbo every other tribe láti lè máa lò wá nílò ẹrú. Irọ́ náà fi ń pa. Wọ́n mọ̀ pé kò sí unity. Kò sí nǹkan tó ń jẹ́ one Nàìjíríà. Ó ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ lẹ́nu mi. Anyway, àwọn ọmọ ọkọ Yorùbá kan wọ́n ti kóra wọn jọ ológúnlógún àti lọ́gbọ̀nlọ́gbọ̀n. Lagospedia wọ́n ní kí ni ọmọ Yibo àsìkò ti tó láti máa lọ lé yín o. Don't come for me o. Ohun tí mo rí ni mò ń sọ o. Ó yá jẹ́ sáré gbé ẹ débẹ̀ pàápàá. Lagosians and every Southwest stakeholder should prepare for the massive protest of #Igbo must go on the 28th of this month to 30th of August. Lagospedia tweeted. They have 1 month from now to leave and relocate their business from all Southwest states. We urge all Yorubas living in the Southeast to return home. Nǹkan tí wọ́n sọ níbi tí Lagospedia tó sọ níbi ni wípé ẹ̀yin ọmọ Yorùbá ó ní láti help ayé mi tó bá jẹ́ ọmọ ọkọ Yorùbá. Kó tó di pa di woro sí woro jẹ́ ká jọ safe wọn bá wa tá bá lè safe torí gbogbo nǹkan rògbòdìyàn tó ṣẹlẹ̀ ní Nàìjíríà nísìn tẹ́ bá rò wípé torí ẹ̀yin Yorùbá kọ ẹ̀ bọ́ síta láti protest kò mean wípé bíyá in tó bá máa ṣẹlẹ̀ ò ní ṣẹlẹ̀. Nobody ìwọ àtẹ̀mí jọ mọ̀ wípé à ń ní fìrífìrí à ń smell pé idán gangan bọ̀ wàhálà máa ṣẹlẹ̀. We don't know bóyá now ni àbí later ṣùgbọ́n tó bá wá rí bẹ́ẹ̀ ó jẹ́ now àbó jẹ́ later. Wọ́n ní ká sọ fún yín gbogbo ìwọ tó bá jọmọ Yorùbá tó múlé sí ilẹ̀ Yibo wọ́n ní kó kúrò ńbẹ̀ kó tètè máa bọ̀ nlé ilé lè rèé o. Ohun tí wọ́n kọ níbí ni wípé ní 28th on the 20th of this month August on the 20th to 30th to 30 of this month wípé 10 days yẹn wọ́n fẹ́ fi ṣe #Igbo must leave Southwest. Igbo àwọn ọmọ Igbo wọ́n ní láti kúrò ní ilẹ̀ Yorùbá. Ó ní wọ́n kọ síbi #Igbo must go. Igbo must go. Igbo must go. Ó la rí níbí yìí o. Ó ti wá lẹ́tìkẹ́ báyìí. Ó ti ń ṣe kíni? Ó ti ń lẹ́tìkẹ́. Tá bá ń sọ tí ẹ fẹ́ gbọ́ tẹ́ fẹ́ gbà. Kò sí wàhálà. Ṣebí ẹ gbọ́ voice note tí mo play nísìn. Kí ló wá fẹ́ ṣẹlẹ̀ gangan? Àní ẹjẹ́ àdá gbogbo kìíní sílẹ̀ ká túṣà. We are not one. Kò síbi tá a ti one. A lè one ká máa gbógun tira wa báyìí. A lè one ká máa gbógun tira wa báyìí. Àbí kò yé yín? A lè one kí ọ̀rọ̀ wa kó má yẹra wa. A lè jẹ́ yọkan kí iṣẹ́ wa kó má yẹra wa. A lè jẹ́ yọkan ká máa tẹra wa mọ́lẹ̀ ká máa yanra wa jẹ. Kì í ṣe pé bí a ní máa gẹ́ra wa jẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Bó kò ní dàbí hatred. Abẹ́yìn ò notice the same what is happening in Nigeria of today. Àbí kò yé wa bẹ́ẹ̀. Ẹ̀yin náà ẹ wo gbogbo situation tó ń lọ. Ẹ jọ̀ọ́ kí ló tẹ̀ wá ṣẹlẹ̀ gangan? Wọ́n ní protest end bad government. End hunger protest. Igbo must go. Ṣé ara gbogbo ẹ̀ náà lọ mọ́ra wọn ni. Don't come for me o. Torí kò ń pẹ́ yín. Ohun tí mo rí ni mò ń kà fún yín ohun tó ń ṣẹlẹ̀ ní o. Ṣó ti gbọ́ nsìn. Gbogbo ẹ̀ ti wá ń jọra wọn ó ti ń bọ́ sí woro sí woro. Igbo are allies in Yorubaland. They should never come near Lagos politics again. Tinubu spokesman Bayo Onanuga declares. As Bola Tinubu consolidates his power across Nigeria, his main political base in the nation's commercial capital has been rocked by harmful ethnic slur this election cycle. You see, Bayo Onanuga, the spokesperson for Bola Tinubu presidential campaign,
Council on Sunday pushed an outright exclusion of Nigerians of Igbo extraction from Lagos political power, marking an escalation of ethnic controversies that enveloped the governorship election of March 18. Let 2023 bí wọ́n ṣe rí ọ̀rọ̀ yìí ó máa lẹ́tìkẹ́ gan ni o. Ẹ jẹ́ kó ní kálukú fọ́dà gbèsè. A ti ń bára wa tán, wọ́n ní àkíbá ní tán káfani nítọ́ya, ṣùgbọ́n àwa ti ń bára wa tán, a ti ń fara wa nítọ́ya kí ìtọ́yẹ kó dẹ̀ tó ya kó tó fàya yàmàyàmà tí ò ní ṣe rán mọ́. Ẹ jẹ́ kó ní kálukú ká ṣe gáfárà fúnra wa. Ohun tí bàbá Onanuga ń sọ níbí nìyẹn. Ó tún wá fi warning tí ó serious warning. Ẹ ní let 2023 be the last time of Igbo interference in Lagos politics. Àwọn ọmọ Yorùbá àgàgà àwọn ọmọ bàbá Tinubu wọ́n ti fárígá mọ́ ọmọ Yibo lọ́wọ́ o. Ẹ dúró ná, ṣé nǹkan tó pa yín pọ̀ ti tú yín ká ni? Okay. Anyway, àwọn ọmọ bàbá Tinubu ti fárígá o. Wọ́n ní ẹ̀yin ọmọ Yibo tẹ́ ń gbé ní ilẹ̀ Yorùbá, wọ́n sọ wípé Lagos state nìkan the whole of Yorubaland. Wípé láti ìsìn lọ wọ́n ní the last election 2023 should be the last warning fún yín nìyí, last tí ẹ máa ever interfere nínú Yorubaland politics. Àsìn ilẹ̀ Yibo ibẹ̀ ni politics yín mọ́. Ẹ jẹ́ kí Yorùbá kí wọ́n ṣe politics ara wọn. Ní àárín yìí ó fẹ́ máa ṣe bẹ́ẹ̀ ni pé ó fẹ́ make sense díẹ̀ o, in the sense that níbi tí a fi àyè gba àwọn other tribe dé ní ilẹ̀ Yorùbá, a ti rí àwọn Haúsá Fúlàní tí wọ́n jẹ́ local government chairman, a ti rí àwọn ọmọ Yibo tí wọ́n du ipò local government chairman nílẹ̀ Yorùbá. Ǹjẹ́ a ti rí àwọn ọmọ Yorùbá tí wọ́n fún wọn ní oore ọ̀fẹ́ irú bẹ́ẹ̀ ní ilẹ̀ Yibo láti lè ṣe bó ṣe wù wọ́n. Ẹ̀yin lẹ wá, ẹ̀yin lẹ fẹ́ ra ilẹ̀, ẹ fẹ́ bá wa tán, ẹ fẹ́ bá wa gbé, ẹ like àwa Yorùbá, ẹ like ilẹ̀ wa, ẹ like everything about us. Ẹ fẹ́ ra ilẹ̀ atalẹ̀, ẹ fẹ́ ra ilé atalẹ̀, we made you comfortable, everything. A dà yín mọ́ mọ́tọ́, a rí pé ìyàn bíi tiwa ni yín, a sì fi ojú a fi yín lára balẹ̀. Kì í wá ń ṣe wípé tẹ́ bá ti wá fara balẹ̀ tán tí gbogbo ẹ ti wá jọra wọn tán kẹ́ wá máa wò wípé àlejò ni yín ẹ fẹ́ máa fàparí iṣu hàn onílé. Ní ọ̀dọ̀ tiwa àwa kì í ṣe bẹ́ẹ̀. Àwa onílé ló máa ń fi àparí iṣu hàn àlejò. Ó dẹ̀ ní powerful message tó tẹ̀lé. Ṣé rọ́ ni mo pa ẹ̀yin ọmọ ìran mi? Great Yorubaland, great gbìgbìgbì, great gbàgbàgbà, great Yoruba race, great. Bẹ́ẹ̀ ni àwa làwa máa ń fi àparí iṣu hàn àlejò tí a bá gbà sọ́dọ̀ tí ó wá tẹ̀lẹ̀ bàṣubàṣu tó ń tẹ ojú ilẹ̀ mọ́lẹ̀. Wọ́n ní kó má tẹjú ilẹ̀ mọ́lẹ̀, ìwọ gángan ló máa fẹ́ kọ́lẹ̀, kò ń ṣèkó ló máa fi sílẹ̀ sí gbogbo ilẹ̀ Yorùbá náà ní kẹ́ fi sílẹ̀. Bẹ́ẹ̀ ṣe lẹ́ gùdù gbogbo ilé every property tẹ́ rò pé ẹ ti rà, ẹ ti di the owner, ẹ ti ṣe everything. Àwa náà la ṣe ní. Tẹ́ bá fẹ́ kúrò tán, ẹ lè gbé ilẹ̀ yín kẹ́ máa gbé lọ. Ṣe bẹ́ẹ̀ ra ilẹ̀ ni, ẹ gbé ilẹ̀ yín kúrò náà kẹ́ gbé lọ sí north, ẹ shift ẹ̀ síbẹ̀. Ilé tẹ́ bá rà, ẹ gbé ilé yín kúrò lórí ilẹ̀ wa, ẹ máa gbé dání lọ ayọ̀ǹda, kò sí wàhálà. Àbí kò yẹ yín bẹ́ẹ̀ yẹn. Ẹ ní wá bá wa ní ilẹ̀ wa kẹ́ tún máa gùn wá gàràgàrà. Ìwọ̀nba gàràgàrà yíyan àti farada. Ohun tẹ́ ń ṣe fún àwa Yorùbá ní ilẹ̀ Yorùbá, ẹ lè ṣe wọn tí bí tribe tó máa ṣe 1% ẹ̀ fún yín nílẹ̀ Yibo. Kí ló ń ṣe yín náà? Wetin dey work on na? Mi ìyẹn ti yín o, ṣùgbọ́n gàràgàrà tẹ́ máa ń ṣe òun là like ó ti ń pọ̀ jù. Ṣé ti rí wọ́n ti fi wọ́nì sí kó tó di woro sí woro ká tó kọjú síra wa. Ẹ gbàgbé òṣì ẹni wèrè Yorùbá ò ní wèrè Yorùbá wọ́n yọ̀lẹ̀ wọn ò ṣe gbá wọn ò ṣàwo kò tí ì dojú ẹ̀ ní tí ọ̀rọ̀ tá à ń sọ yìí tí ó bá dojú ẹ̀ tí ẹ̀kọ́ bá fojú múmu hàn tán ara everybody wá máa balẹ̀ pátápátá. Ìgbà yẹn lẹ máa mọ̀ wípé àdùbúlẹ̀ ìjà ní Yorùbá. Ẹ kàn rò wípé àtùtù ni, ẹ rò wípé àdìdìrín ni, ẹ rò wípé àláyà ni, ẹ rò wípé àbẹ̀rù ni, ẹ rò wípé òjò ni wá ni. Ẹ wá rí nǹkan tó ń pè ní Yorùbá. Ẹ jẹ́ a máa kà lọ. Gẹ́gẹ́ bí bàbá Onanuga tí wọ́n ṣe fohùn lẹ́ẹ̀bí, wọ́n ní let 2023 be the last time of Igbo interference in Lagos politics. Mr. Onanuga said, tweeting a photo of Peter Obi and Igbo from Anambra State, who backed Gbogbo Roads Vivo, a Yoruba from Lagos, in the Saturday's election. Let there be no repeat in 2027. Okay, Mr. Onanuga, one of the president-elect's top aides, who is expected to play a key role in the incoming administration, further said, Lagos is like Anambra, Imo, any Nigerian state. It is not no man's land, not federal capital territory. It is Yoruba land. Mind your business. Ṣé ń gbọ́ bàbá Onanuga fún yẹn lẹ́gan ni o. Wọ́n ní ṣé o fẹ́ gbọ́ ẹ yé pé Lagos ní no man's land mọ́, federal territory, FCT, Abuja,
capital gbogbo Nàìjíríà òun ni no man's land, kò ń ṣe ilẹ̀ Yorùbá. Wọ́n ní ká wá sọ fún yín wípé bí Anambra ṣe jẹ́ lọ́dọ̀ yín lọ́hùn, bí Imo ṣe jẹ́ lọ́dọ̀ yín lọ́hùn, bẹ́ẹ̀ náà ni every other part ní Yorubaland ló ṣe jẹ́. So ẹ má máa pèdè yẹn no man's land, ẹ gbàgbé òṣì. Ohun tí bàbá ń sọ ń bí nìyẹn. Again, to continue. Mr. Onanuga, one of the president-elect's top aides who is expected to play a key role in the incoming administration, further said, Lagos is like Anambra. Shongbo, oh, yen. Imo, any Nigerian state, it is not no man's land, not Federal Capital Territory. It is Yoruba land. Mind your business. It was unclear whether or not Mr. Tinubu shares Mr. Onanuga's position on the recent political development in Lagos. Another spokesman for the president-elect did not immediately return the request seeking comment. Mr. Tinubu, however, sued for national coherency following his victory last month. Sherry, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ẹ sinmi o, ẹ sinmi gan ni o, ẹ sinmi agbájá ni o, ẹ sinmi agbájá ni o. Torí wọ́n tí mò ń rí tó ń ṣẹlẹ̀ ń bí nísìnyí ni ẹ wá ń try láti máa wọ́ọ̀nù wa wípé wọ́n fẹ́ dá ogun sílẹ̀, ogun fẹ́ wọlé. Ọmọ Yibo, ogun ti wà Nàìjíríà, ó ń rú lábẹ́ ni, kò tí ì bọ́ síta. Àwọn tó lè daṣọ bò mọ́lẹ̀ wọ́n ń dáàbò, ṣùgbọ́n ó ń rú. So ẹ má sọ wípé Yorùbá fẹ́ dógun sílẹ̀. Ẹ̀yin gan ti overready ju any other part of Nigeria sí lọ. So tí Yibo bá wá sọ wípé torí ẹ̀ ń ṣe wá ẹ̀ ń gùn wá gàràgàrà ẹ̀ ń ṣe bó ṣe wù yín nílẹ̀ Yorùbá, tí wọ́n bá sọ wípé ẹ jókòó jẹ́, ẹ fi ara yín ṣe ara yín, ẹ fàyè yín síbi tí àyè yín wà. Tẹ́ bá sọ wípé irọ́ ni, then I am sorry. Tẹ́ bá wá fún yín ní àwọn ohun yẹn nísìn, tẹ́ bá wá sọ wípé àwọn ọmọ Yibo àwọn Yorùbá náà fẹ́ dógun lẹ̀ by saying that, my dear, ẹ̀yin gan ti múra ẹ̀yin ìyálà ìyá mi, ẹ̀yin baba ńlá kú bàbá mi, ṣẹ́rọ́ ni mo pa ni, ó yá comment section. Ẹ̀yin ọmọ Yibo, ẹ ti mú gbogbo tribe tó wà Nàìjíríà pátápátá, ẹ̀yin lẹ múra ogun jù, ẹ ti ready jù. As a matter of fact, ṣé kò tí ì sógun lọ́dọ̀ yín lọ́hùn, ó ti wà ń bẹ̀, torí ojoojúmọ́ lẹ máa exchange tàtàtà, àwa ò dẹ̀ tí ì ṣe yẹn nílẹ̀ Yorùbá, àbí kò tí ì yé yín báyìí. Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ẹ dẹ̀ máa rò wípé bóyá kíní tó ń ṣẹlẹ̀ tí mo rọra ń sọ yìí ó máa kéré gan ni o, ó máa fẹ́ lágbára díẹ̀ ni o, torí ọ̀rọ̀ yìí ó ti ní agbára. Àwọn ọmọ Yorùbá kan wọ́n ti fún àwọn ọmọ Yibo ní quit notice. Wọ́n ní wọ́n fún yín ní quit notice kẹ́ vacate gbogbo ilẹ̀ Yorùbá, ẹ relocate back to your area. Now ẹ jẹ́ sáré gbé yín trabaye. Ohanaeze, ìyẹn Ohanaeze, ó dàbí àwọn àgbààgbà àwọn ọmọ Yibo tó ń represent wọn bíi ti àwọn Afẹ́nifẹ́re tó ń represent àwa Yorùbá. Each time tó bá ti gbọ́ Ohanaeze àbí Ohanaeze, bí n bá ṣe pronounce ẹ̀ kò matter, mi ṣọmọ Yibo, mo kàn jọ Yibo ni, ọmọ jọ Yibo. So wọ́n dàbí Afẹ́nifẹ́re. Àwọn ti dá sí ọ̀rọ̀ màtá tó wà nílẹ̀ yìí o. Quit notice wọ́n ti fún àwọn ọmọ Yibo. Wọ́n náà fún yín ní quit notice pé kẹ́ fi ilẹ̀ gbogbo kò ṣe Lagos gbogbo ilẹ̀ Yorùbá. But here wọ́n ní Ohanaeze to meet Sanwo-Olu Afenifere over quit notice to Igbo in Southwest. Indications emerged on Friday that the apex socio-cultural body of the Igbos, Ohanaeze Ndigbo, is to meet Lagos State Governor Mr. Babajide Sanwo-Olu and leader of Pan-Yoruba group Afenifere over the quit notice issued to the Igbo living in Lagos and other part of the Southwest. Ṣẹ̀tìgbọ́. Àwọn Ohanaeze, àwọn àgbààgbà, àwọn aṣojú wọn tó represent wọn bíi ti Afẹ́nifẹ́re, wọ́n fẹ́ lọ meet bàbá wa, brother wa, governor Lagos State Babajide Sanwo-Olu nípa quit notice tí àwọn group wa, àwọn group kan tí wọ́n issue jáde tí wọ́n fún àwọn ọmọ Yibo wípé kán fèkó lẹ̀. Wọ́n ní ẹ fi kì í ṣèkó nìkan, gbogbo ilẹ̀ Yorùbá òun ló ń gbọ́n bí issue over the quit notice issued to the Igbo living in Lagos and other parts of the Southwest, the whole of Yorubaland, you know. In what has been described as a genocidal threat, a post by an ex-Twitter user Lagospedia on July 27, in last month, he gave Igbo residing in Lagos and other parts of the Southwest 1 month to leave the region. The post also announced that an hashtag Igbo must go protest is to take place in Lagos from August 20 to August 30. Ó lẹ́ngbọ́n wọ́n ní gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ bí pé in what has been described as a ìfẹ́ tó bẹ́ẹ̀ ipe kìíní yẹn write up yẹn jáde ní last month July 27 ní ibi tí wọ́n ti fún àwọn gbogbo ọmọ Yibo ní ultimatum 1 month ipe kí wọ́n fi palẹ̀ ẹrù wọn mọ́ ní gbogbo ilẹ̀ Yorùbá àti Lagos State.
àbí kò yé yín bẹ́yìn wọ́n dẹ̀ hashtag ẹ̀ ní Igbo must go and protest ó ń bọ̀ ní August Igbo must go hashtag Igbo must go ní August 20 to August 30. The post read, Lagosians and every Southwest stakeholders should prepare for the massive protest hashtag Igbo must go on the 20 to 38th of August. They have 1 month from now to leave and relocate their businesses from all Southwest states. We urge all Yoruba living in the Southeast to return home. Wọ́n sọ níbí ni wípé gbogbo Lagosians pátápátá àti gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátápátá nílé lóko lẹ́yìn odi. Wọ́n ní protest máa ṣẹlẹ̀ ní August 20 to 38 ìyẹn month yìí hashtag Igbo must go. Wọ́n ní wọ́n fún àwọn ọmọ Igbo ní 1 month wípé kí wọ́n fi kó gbogbo ẹrù wọn kí wọ́n move out of gbogbo Yoruba land. Wọ́n dẹ̀ fi àsìkò yìí ránṣẹ́ sí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí ó wà níbo tó ń gbé ní ilẹ̀ Yibo every part of Igbo land wípé kẹ́ ẹ tètè padà sílé ẹ bá mi share fídíò yìí kó dé ọ̀dọ̀ gbogbo wọn àbí kò yé wa. Now ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tí ọ̀rọ̀ ò bá yé wọ́n á máa wò wípé ṣé ìyẹn ọmọ Yibo òun ló dá Nàìjíríà rú ni àwọn ni president ni kò séèyàn tó sọ̀rọ̀ nípa pé bíyá àwọn kọ́ ni president àbáwọn ni president àwọn náà dá Nàìjíríà rú àbáwọn kọ́ náà dá Nàìjíríà rú. We are talking about Yorubaland. Hello, excuse you. We are talking about Yorubaland. A kì í bá ní tọ́ka fani nítọ́ya gàràgàrà gírígírí àwọn ọmọ Yibo tẹ́ pọ̀ jù nílẹ̀ Yorùbá. Ohun tí ó ń dùn èmi ni wípé kò sí ni bí wọ́n ṣe ń ṣe fún wa nílẹ̀ Yorùbá kò sí ọmọ Yorùbá tán bí ìpọ̀nrípọ̀ngbá ẹ̀rí kó lọ ṣe 1% ẹ̀ níbo nílẹ̀ Yibo fún wọn. Even àwọn ara wọn fúnra lára wọn wọ́n mọ̀ wípé gàràgàrà wọn rádaràda wọn pọ̀ gan fún wa nílẹ̀ Yorùbá bó ṣe ń ṣe ọmọ Yibo believe wípé tí wọn ò bá sí nílẹ̀ Yorùbá gan mọ́ kò ní sí nǹkan tó ń jẹ́lẹ̀ Yorùbá kò ní sí nǹkan kan tó máa dún mọ́ ẹ tẹ̀ jẹ́ ká jọ try ẹ̀ bóyá tẹ bá tiẹ̀ kúrò bóyá ìyẹn á jí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tó ń ṣe rádaràda kiri bóyá jí wọn á lè jí lójú oorun torí gbogbo business lẹ ti gbà lọ́wọ́ wọn kò sí business gidi kan pàtó tí a lè ka ọmọ Yorùbá mọ́ nísìn gbogbo ẹ̀ lọ́mọ Yibo ti gbà tẹ bá dé lè ní property tẹ rà ẹ gbé property yín dání kò sí wàhálà ẹ wá ẹ̀yin náà ẹ wá farabalẹ̀ kẹ́ wá gbọ́ ohun tí àwọn ọmọ Yibo fúnra lára wọn tí wọ́n sọ torí Dr. Uche Nwora àwọn gan sọ nínú fídíò yìí wípé kí wọ́n abolish kan pa gbogbo Esendigbo ọba Yibo nílẹ̀ Yorùbá kí wọ́n parẹ́ kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká jọ fetí gbọ́ kó má dàbẹ́ ni pé mo parọ́ fún yín o. I don't think that is okay. Now, Rudolph, let me ask you a question. We come to Abuja, we go to Lagos and Port Harcourt, and we claim that we are Igbo of so place. Now, if a Yoruba man comes to Alibo and says he's a Bashoru, the Oba, you know, we're not going to like it. We won't take kindly to that. Or if an outside person comes and says he's the Sadano of Ndausa in Kano, in Enugu or Oka, we won't like it. So why are we not behaving the way that will also lead to harmony in this country? We're the ones causing the problem. Okay? Now, I mean, just think about it. So my view, like I said, is I don't think we need all those. Yes, we have all those kind of people in Abuja, but I don't get it. I don't interface with them. I don't believe in all those. Yes. Mm-hmm. So what should, as a media consultant, if Ohaneze and Yibo, whatever group comes to you and says, help us figure out how do we pull back, how do we solve this issue that is a line of conflict with other people, what will you suggest? Well, I think people are doing this for pecuniary reasons, because now this reminds me, there's a guy, during that election in, remember last year's election, there's a guy, Ezendibo in Ajayo State. Yeah. You remember that guy? That guy that was talking and saying that, we're going to do this. That guy is still in the cooler. Yes. Now, nobody's going for him. The guy is there. So, because this guy... Ṣé ń gbọ́? Ní ìgbà election campaign gbogbo kìíní, ní last year ìwọ tó bá ṣì rántí, there was a man tó pera ẹ̀ ní Esendigbo kìíní kan whatever tó tóbi báyìí tó ní palace tó jẹ́ pé gbogbo palace ẹ̀ gbogbo everything gold tó bá ìrántí mọ̀ pàápàá gbàgbé nǹkan tó ń sọ tó ń threatening wa nígbà yẹn and all this thing ṣé mọ̀ pé wọ́n lọ arrest ẹ̀ títí dìsín àwọn ọmọ Yibo gan neglect ẹ̀ síbẹ̀ ni o so ìwọ tó o bá wá fẹ́ sọ ọ̀rọ̀ kọ́rọ̀ tí ọ̀rọ̀ ò bá yí ẹ ọmọ àtiró tó o fẹ́ sọ̀rọ̀ tí kò yí ẹ àwa jẹ́ kó yí ẹ àbí kò yí ẹ Yorùbá àná ló máa ń tìyàn tí wọn kì í dúró tì í
kò dẹ̀ ṣe gbogbo àwọn ọmọ Yorùbá àwa kan wà tó jẹ́ wípé a ní láti tiẹ̀ tó bá dúró lórí òtítọ́ àwa máa support ẹ true thick and thin a máa dúró tó máa sọ wípé Yorùbá wọ́n àbádàn ìgbà tí wọ́n mú bàbá wa Ìgbòho wọ́n àbádàn bàbá Ìgbòho síbẹ̀ wọ́n fi ń powó wọ́n fi ń ṣe kinní kan ẹ má dá wọn lóhùn rádaràda ní ọmọ àlè Yorùbá kìkìdá ọmọ àlè Yorùbá ló máa pe irú èdè bẹ́ẹ̀ yẹn jáde ọmọ àlè kì í ṣe ọmọ àlè lásán olórí ọmọ àlè tó fi ọwọ́ òsì jú ìwé ilé bàbá ẹ̀ tán ní pẹ̀lẹ́ o ibo ní ilé bàbá ẹ̀ ó ní òun ẹ̀rí lọ́ọ̀kan yẹn tẹ́ bá gba bíi ọmọ àlè ló ń ṣe bẹ́ẹ̀ ọmọ àlè ló máa fọwọ́ òsì júwe ilé bàbá ẹ̀. ẹsẹ̀ ń di ìgbò yẹn láti last year yẹn bàbá Tinubu ti ṣe 1 year o lórí kéèsì ní as a president nsìn on the road to the 2 years iná ṣe ń sìn àwọn ọmọ Yibo àbádàn dẹ̀ síbẹ̀ you see ohun tí máa yẹn ọmọ Yibo ṣe bẹ́ẹ̀ ń gbóhùn ẹ̀ ọmọ Yibo ló ń sọ̀rọ̀ ẹja máa gbọ́ lọ. Begin to arrogate powers to themselves that they don't have. But is it right that he's still locked up? No, that's a different issue. That's a different issue. But what I'm saying is, it's that SND title that he has arrogated to himself that made him to be talking as if he owned Lagos. You're in another man's land, for Christ's sake, if you know what I'm saying. So, but he's still being locked up is a different issue. And I think that, I don't know whether he has the right lawyers and human rights who should get involved and all that, but it's just to let you know that once you're outside of your territory, that's why you have, when I was living in Lagos, I belong to Enugu Community Development Union, Lagos State Chapter. Okay? Now I'm in Abuja. I belong to Abuja Chapter. I also belong to Umuaku Community Development Union, which is my... You see? ọmọ Yibo gan sọ wípé kí ní gbogbo ilẹ̀ Yorùbá wọ́n ní láti eradicate gbogbo SND Igbo ìwọ tó bá mọ SND Igbo bí kábíyèsí excuse me mo ti káàṣì kóòdù lẹ́nu ìgbà tí mo débí ni I believe changing of environment so ẹni tí bàbá yìí ń sọ ọmọ Yibo pọ́nbélé ni ó ní a ti fi ààyè gbà yín jù ọmọ Yibo jù Yorùbá ti fààyè gba ọmọ Yibo jù ohun táwọn gan ò lè gbà kí other tribe wá ṣe lọ́dọ̀ wọn ò lè gbà kí Yorùbá kó wá yan kábíyèsí ẹ wo gbogbo Lagos State SND Igbo this SND Igbo that SND Igbo ṣé wọ́n kábíyèsí ọmọ Yorùbá mélòó ló di kábíyèsí nílẹ̀ Yibo òun ni ọmọ Yibo gan sọ pé a ti fààyè gbà wọ́n jù pé they need to respect ibi tí wọ́n ń gbé kì í ṣe ilé yín kì í ṣe ilẹ̀ yín the fact pé nice sí yín kò mí pé kẹ́ máa gùn wá gàràgàrà kẹ́ máa sọ fún wa wípé nǹkan tó yẹ ká ṣe expect pé tó bá jẹ́ ní ìlú yín ìwà tẹ́yìn wù sí wa tá bá wù sí yín ó ti ní nǹkan tẹ́ máa ti ṣe bọ̀ nítorí Yorùbá wọ́n máa ń farada nǹkan gan ni kò yé yín àtàbòsí tá a ní tó pọ̀ jù lára wa àtọ̀tẹ̀ so ẹ believe wípé ìgbà tá àti wá bọ́ síta ká ṣe nǹkan tẹ́yìn lè ṣe fún wa ní tá bá ṣe irú nǹkan tẹ́yìn ṣe ń bí tẹ́ bá ṣe lọ́dọ̀ ọ̀hún tá bá ṣe lọ́dọ̀ yín ṣe ti pé ó yẹ ká ṣe fún yín torí wọ́n ti wá ṣe fún yín yẹn ẹ ti believe wípé ṣe ládìdìrín ṣe lágọ̀ àsìkò ń bọ̀ tẹ́ máa mọ̀ pé Yorùbá ògo adùbúlẹ̀ ìjà ni wà láì àgọ̀ rárá Ọlọ́run á fi wá jọ òòṣà ni àdìsá tí ògo ojú ló tì fún ìyáláyà àti baba ńlá kú baba àwọn ọmọ àlè tó ń gbógun tì bẹ́ẹ̀ ni àgọ́ wọn wá ní pé kẹ́ ẹ kúrò ẹ tún wá kẹ́yìn sókè kí lẹ fẹ́ gan ẹ bá mi bèrè lọ́wọ́ àwọn ọmọ Yibo anyway àwọn ọmọ baba Tinubu náà ni bó jẹ́ pé baba Tinubu wà lára àwọn tó gbé agbára lé yín lọ́wọ́ ṣùgbọ́n lára àwọn ọmọ wọn náà ni wọ́n ti ṣe ní tìtọ́pẹ́ bíríkòtò tó ní pé wọ́n fún yín ní ultimatum 1 month kẹ́ kúrò kẹ́ vacate gbogbo ilẹ̀ Yorùbá tí ẹ dúró ó possible ṣá kò sí kan tí ó possible ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká pàdé níbi comment section kí lẹ̀yin rí sí kéèsì yẹn kí lẹ feel kí ni ìwà tí àwọn ọmọ Yibo ń wù tó ti wá pọ̀ jù tí a lè bí àìmọ́ ṣé àwọn tó ní pé wọ́n fún Yibo ní ultimatum ṣé rádaràda náà ṣé ìwà tí àwọn ọmọ Yibo náà wù ṣó dáa ṣé lóòótọ́ ni wọ́n Nàìjíríà wà ó yá ẹ jẹ́ àpàdé ní comment section má gbàgbé láti bá mi thumb up on this particular video torí fídíò yìí bá dọ́dọ̀ ẹ̀ bá mi share káàkiri bẹ́ẹ̀ ni ó yá jẹ́ ká pàdé ní comment section ire.